oríkì Buhari apá kìíní. Integrity tí kò lẹ́gbẹ́, ẹkùn ọkọ̀ corruption, akatakiti, akitikata, ògbórí Ọbásanjọ́ ṣèdájọ́ Àtíkù, tó bá jẹ́ ti ká ṣòdodo, ọkọ̀ Aishatu Àjíkẹ́ ni the last man standing nínú olóṣèlú. Wọ́n nà án, ó sunkún ṣùgbọ́n ojú ẹ̀ ò ṣomi. Òun wá nà wọ́n wá ń tomi lójú bíi tegbére. Ògbólógbò sọ́jà tí ń fagbádá ṣèjọba. Wọ́n bú etí rẹ̀ fẹ́ẹ̀ di. Àtúnwọ̀nká níbi wọ́n ti ń dáná rọ́. Àfìgbà tó dókè òkun ń letí ìjagun tó kọ̀rẹ́ẹ̀tì padà. Wọ́n pa kò kú, ẹni tọ́lọ́run ò pa. Igba òbí ò lè fi rọ́rán ní sàréè. Bí Buhari ò kú, òbítúárì Jubril náà lẹ́ ò máa lẹ̀ kiri. Buhari o, ṣé kí n kúkú kí ọ lọlé àwọn bàbá rẹ̀? Ẹ kú ojú lọ́nà apá kejì. Mo wí tòní ná bí orin ọ̀rẹ́ mi, kára ni wáyé jẹ́ ń rí tuntun yín tó bá di lọ́la. Àmọ́ nítorí ọ̀rọ̀ nílé, ẹ jẹ́ ń sáré foníṣẹ́ àdúrà kan, ẹkún ní pọ́n wọn lójú, òṣì ní pọ́n wọn láṣọ. Ẹ̀yin tẹ́ ṣàmì ọ̀rọ̀ yìí ń lẹ lórí àdúrà tí mo ṣe, gbogbo wa pátá, a ò ní fojú sunkún, a ò ní fòṣì lùgbà.